It doesn't matter what I see. I will rise and chase my dream. Iru Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ó lọ bí òréré. Ayé yìí bí Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ó lọ bí òréré. Ayé yìí bí Okoto. Mutende. Kowoni under project 4. Open folder here. Yes, can you see it now? So for Afiju local government, I allocate 4,000 waste drums. Yes. For the sensitization, we're sending Mr. Lanre and Miss Chioma. Yes. And for exactly, Shotiriti Lagelu, you know. That one is 3,500 waste drums. Yes. But I spoke with their chairman. What they saw for me, we pay our youths and sensitization here. But yeah, I think they said there's a market day where everybody gathers and all that. So that's the best time to do it. So I'll let him, handle that part. But of course, I'm around to oversee the activity in law. Yeah, exactly. And you can check the next folder. Yes. Ọmọládé orí ẹni. Ọmọládé orí ẹni, má fi mí sílẹ̀ lọ. Ṣàánú mi, ọmọládé orí ẹni. Má fi mí sílẹ̀ lọ. Jọ̀ọ́ kọ̀ mí padà. Padà sílé. Wọ́n ti máa wá ẹ kiri. Ẹjọ́ mo ti mí sí. Padà sílé. Ẹjọ́ ẹ máa lọ mo fẹ́ tẹ̀lé yín. Kó bá Esther mo fẹ́ tẹ̀lé yín ẹjọ́. Kó bá Esther mo fẹ́ tẹ̀lé yín kó bá Esther. Ọba ẹsẹ̀ ẹjọ́ ẹ má fi mí sílẹ̀ ẹjọ́. Ọkọ mi. Ta ló ń tẹ̀lé? Má tẹ̀lé yan kankan. Má tẹ̀lé. Ó ti jí. Nurse! Nurse! Ọkọ mi. Nurse! Ìjàkà má tẹ̀lé yan kankan. Okoto, Okoto. Ẹ bá mi wò, Múládé kí ló ṣe? Ó máa wà òkè kí lẹ̀ ń sọ. Ọmọ pariwo jáde lójú oorun bẹ́ẹ̀ ẹ ní pé ó máa wà òkè.
ọ̀dẹ́lẹ̀ pè mí ni ẹjọ́ mú fọlọ́run mẹ́yìn náà kí ló ṣe gangan ni kẹ́ sọ fún mi ojú kan ẹ̀pà ojú kan èrè ni ẹ má jẹ́ kí n kọ̀ọ̀kan ṣe. Mọ́mí kò sí much thing tó ń ṣe wọ́n máa wà òkè. What do you mean pé kò sí much thing tó ń ṣe? Àmọ́ ń ṣe báyìí you are telling me pé this is not serious tó bá fẹ́ serious nǹkan nǹkan tó bá ń ṣọmọ ní kẹ́ sọ fún mi jàre kí n mọ bí tí máa gbà lọ. Kò yẹ yín nǹkan tó ń ṣe èmi bá mi ayé mi tèmi bá mi o má tẹ̀lé wọn ọmọládé orí ẹni tó fẹ́ fi mí sílẹ̀ ní ọkọ mi ní sùúrù calm down má tẹ̀lé yàn kankan o. Copa Esther Copa Esther Copa Esther Copa Esther Copa Esther láti ìgbà tí ẹ ti lọ nothing has been the same nǹkan ò rí bó ṣe máa ń rí tẹ́lẹ̀. What would you have me do? Question God. Àti wípé kí gan ló wà mí fún? Copa Esther, I miss you. We miss you. Gbogbo wa la miss yín. I miss bí gbogbo wa ṣe jọ máa ń ṣe. Ọmọládé rẹ̀ ni. O tí ì dáhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́. Kí gangan ló ń wá mi fún? I want to be with you. I want to be with you. You can't be with me. O ò lè lọ bí tí mo lọ. O ò lè dúró síbi tí mo dúró sí. So you need to go back home. At least for the sake of Alaja, she's worried about you. Ìwọ náà wo bọ́n ṣe ń dààmú lórí ẹ̀ tí wọ́n sunkún. Padà sílé. Gbogbo Esther nù. Ojú náà ló pẹ́ sí i. Gbogbo ilé ìta ń sọ yìí náà. With time, she will move on. That is unfair. Ọmọládé orí ẹ̀ ni. Padà sílé. Copa Esther, please. Ọmọládé, go back home. Please. Copa Esther, please. Copa Esther. Copa Esther, please. Copa Esther, please. Copa Esther, please. Copa Esther. Ọkọ mi. Ládé. Ọmọládé. Ọmọládé. Tẹ̀mí bá mi o. Ẹ gbà mí o. Rí mi o. Tẹ̀mí bá mi Ọlọ́run àjọsọ báyìí. Àjọsọ báyìí Ọlọ́run ẹlẹ́dàá mi àjọsọ báyìí. Ọmọládé. Nọ́ọ̀sì. Ọmọládé. Okoto, Okoto. Ọmọ lọmọ yẹn o. Mo fẹ́ mọ rí ẹ hùn. Ọmọ tó dùn tó sàn tó ta tó tún sójú. Mo lọmọ yẹn o. Ìsìlá bèbí. Yéé. Yàrá ìyá wọn. Bàbá wọn. Bó ṣe jẹ́ pé àwọn kan wà nù ṣọ́ọ̀bù yìí. Ṣẹ́gun ṣe kí wọ́n mú wọn dé. Wọ́n sì ń bẹ́nu ìyá àwọn nígbà àwàì tàdé ṣọ́ọ̀bù yìí. Wọ́n wà dé wọ́n mọ̀ fẹ́jú fò wọ́n mọ̀ fi kí báyìí gbígbà mọ̀ nípa fẹ́nu pé mọ́ngòrò wọ́n mọ̀ sórí burúkú wọn ò ní mọ̀ pọ̀ gàlà jẹ́ àwọn rádaràdà rédèrèdè náà ń kó ti kò sí. Sọ́n bá yàn sọ̀rọ̀ lórí fóònù ni. Orí ẹ̀ ló burú mélòó tó wà nílẹ̀. Àbí ta ló ń bá jà báyìí. Táyé kọ́rẹ́ǹsì ni bàbá ọ̀nàrẹ́bù ń bàdàn. Táyé kọ́rẹ́ǹsì ló ń bá jà. Sórí ìwọ ọmọ sákì àbí kí wọ́n sọ oríire ò pé o so inú ṣọ́ọ̀bù yìí ó yẹ kó rí mi tó bá ti rí mi láàárọ̀ báyìí kó mọ kúnlẹ̀ kó mọ kìmí kó mọ bọ mí nígbà tí ẹ̀ bá ń bọ èṣù pé ọ̀gá mi o ẹ káàárọ̀ o ṣe é jí dáadáa ṣe dáadáa bọ̀ ìwọ kọ́
Bó ní tiẹ̀ ṣe jẹ́. Ó yá sọ mu bí tiẹ̀ ṣe jẹ́ ní aláró bó ní tiẹ̀ ṣe jẹ́. Nínú ṣọ́ọ̀bù èmi ní ilé ọlọ. Mọ bí mo ṣe wá sì lè mọ bí mo ṣe máa lọ. Kí ni? Ṣé ń gbọ́ dídìrín? Dàǹgí Sọláwòdì àtijọ́ dídìrín. Àyẹ̀ lè wá sunkún ní gbogbo tó wá kún inú ara mi. Sórí mo mọ bí tó ti wá sí báwọn olùkéréje tí ọ̀lọ́ lórí mọ́ọ̀pù ni. Ìlú kéréje ìranu wo ni? Ìgbà táwa dé steppings làwa gbé wọlé. Wẹ̀rẹ̀ steppings ni. Wẹ̀rẹ̀ ṣègbó nù. Ọ̀lẹ́ ṣerú ẹ̀. Sáàkì mi ní ìdí ọ̀lọ́. Sọlẹ̀ ṣerú mi. Ṣèbí náà kì í ní àná tí wọ́n mú ọ wá. Nani mọ́mí wa o. Ṣẹ̀ṣẹ̀ ní mi táwọn. Àmọ́ báyìí ẹ dákun ẹ gbà mí o. Mo ti àrá ẹ̀. Ó yẹ kọ́ ọmọ kì mí torí èmi lọ̀gá rẹ̀ nù bí. Bó ló ṣe jẹ́? Bẹ́ẹ̀ ni ìsìlá kan alájà kan ni. Ìsìlá kan alájà kan bẹ́ẹ̀ ni mo ṣe wà ìrìn nílé ọlọ. Àmọ́ èmi bí mo ṣe dé steppings mo gbé dé. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Bẹ́ẹ̀ ni tó lè ṣerú mi. Wò. Àwọn ẹrú táwọn ìyá gbóǹkan tí wọ́n ṣe tí wọ́n fi lò gbà. Mo ti èwọ́ náà wá sọ tó wọ̀. Wá sọ táwọn ìyá rainbow. Aṣọ tí wọ́n gbọ́. Sọmọ iye tó ń ṣerú yìí. Ọ̀ lè ṣerú ẹ̀. Tó lè ṣerú ẹ̀ ní. Aṣọ táwọn ìyá rainbow tí wọ́n ti fi lò gbà kọjá tó ti fi lò gbà sẹ́yìn ló kó sí ló fi ṣe 20. Wọ́n tó ẹgbẹ́ tiẹ̀ ti ta. Inú ọjà èmi nílé ọlọ. What's that? Gifted answer. All right, come in. Ẹ káàsán sir. How are you? Fine, thank you sir. Ẹ jọ̀ọ́ má bínú pé mo pẹ́ sir. Not at all. Not at all. What do you have for me? Àwọn ọjà tẹ́ ní kí n kó wá náà ni. Okay. This is nice. I love this color blue. You know my color? Yes sir. Shoko wa see t-shirt. You like my all the time. Trust me ni. Gbogbo lówó ni. Wow, this is lovely. Look, come closer. Bring this out. Okay, sir. Let me see the color. Now, let me. Oh, I love this. Extra large, then you can get no. Yeah, but Tobama, come closer. Okay, sir. Now, this color. Yeah. Color will I pay? Like many green. Green. Lemon green, right? Lemon green, yes. You know, to be candid. Sure, but Sorry, what would be lemonade? You know, I like you. You know, No, leave it. Sure, let's walk in. Let me tell you the truth. Come, give to that. Me, the interesting about you will go. The more interesting way. For real, you won't need more interest. Should I will pay for everything. Koye mi sir. Ẹ̀yin lẹ sọ fún mi ní last class pé kí n gbé àwọn Ajayi wálé ni sir. More. But show me at here. Tabajo were together. See, you'll be able to sell all these things to other people. Mama Bay, she advertising, okay? Dúró, oníbàárà yín bólè bọ̀. Ẹ rò bóyá mi ò gbọ́ bẹ́ ṣe máa ṣe pẹ̀lú àwọn girls tó kù ní class. Mo sorry gan. I am not like them. Ṣé gbọ́? Ṣé fẹ́ ra ọjà bẹ́ẹ̀ rà bí kí n máa bá tèmi lọ? Èmi gan ti ẹ̀rọ ayé tí mo bá inú ọjọ́. Pẹ̀lú ìdè kí ṣiṣẹ́ máa wọnú ẹ̀. Public toilets. Èmi nìyẹn o. Àmọ́ yóò tẹ̀ ní manners mọ́. Èmi public toilet. Kí ni nǹkan tó fọ́ nìyẹn sí? But mo sọ fún ẹ pé guy yẹn ò lè lówó náà. Ṣé bíbọ̀ ló ń sọ pé kí n wo mọ́tò tó ń wá kíníkan. I told you that guy does not have money. Oh my God! Ṣé pé lóòótọ́? Oh my God, ó ló ń pariwo nísìn ó tì mí sí tán wá sọ oh my God. Wá bẹ́ẹ̀ get out. Ọ̀rẹ́ mi mo bínú. Hi, Eniola, Funke báwo ni? Hi, Eniola, Funke báwo ni? Any, please. Ṣé wà okay? It's Funke, not Funke. Sorry, my bad, Funke. Any, sorry, mo kàn wò pé ṣé mo lè, bá yín jókòó. Bá wa jókòó fún kí ni? There's no crime in kéèyàn jókòó náà. Funke o máa wo bèbí yìí ni. Jọ, ṣáwà tí ẹ wà nínú set. Ó fẹ́ bá wa jókòó. Ẹ má bínú. Bó ṣe mọ̀ pé wọ́n ló fà. Ó ti ẹ̀ rí bí mo ṣe ń wò ó ràn but ó láyà gan ṣá. Jọ àwọn wo ló ń kí ẹ̀ láyà nínú campus tàwa yìí náà. Ó fẹ́ bá wa jókòó. No, mo kàn wò pé obìnrin sóbìnrin. So bó ṣe rí wa yìí àwa tẹjọ wà nínú league kan náà tó fi fíìpù lè bá wa jókòó. Obìnrin sóbìnrin. Jíjókòó kì í ṣe problem náà. Let's leave here. Wọ́n tó ní kí wọ́n á jókòó síbí báyìí if not. Ìbòlájà àtẹ̀rán ti ń ṣe papọ̀. Idiot. Ẹ má bínú náà. Sister,
Shewa, okay. You look stressed though. She classes are too stressful, bye. Okay. Mo rini at the convey, and I really appreciate your beauty. You look very beautiful. You know. I am Matthew. I like you, and me like you. I like you. So mafeka morawa dada, you know that kind of thing. Jono ìgbà tó wá bá mi nísìn mo rò bóyá o miss we e po fẹ́ kí n júwe ọ̀nà bí kan fún Rárá o mi so no I know my way around. Mo kàn, you know, see I very beauty. I know when I see beauty. Thank you very much for appreciating my beauty, but I really don't have the time right now. I have to go. No, let me at least know your name. I am not interested in whatever you have to say now. Shotigbo, Oshigon, Koni, nice day. Auntie, sister. I just wanted to know about any, but in the work. We are going to understand between one on relationship like. I understand, babe, but when exactly are you finishing this course now? Hey, now it's been months. Èmi ò ṣá fẹ́ gbogbo eléyìí, èmi ò fẹ́ o. Èmi ò fẹ́ o. Ilé gan ọ̀rẹ́ ni mi sóhun now. Èmi nìkan mo wà nínú ilé mo kàn dá sùn mo ń dájí. Kí ló ṣẹlẹ̀ now? No, really. Just listen to yourself. Ìgbà tá jọ lọ sí court, ṣé nǹkan tó sọ fún mi nìyẹn? Ó sọ fún mi pé come rain come sunshine. Pa máa dúró tira wa. Ó dìsìn ó lọ ń ṣe course kan. Like o. See, hold on. Relax. Ṣé wọ́n máa tọ̀yàn náà nìyẹn all the time. Mo ti gbọ́. In fact, gan mo ṣe wà mo ní malaria. Kò sẹ́ni tó máa ṣe anything fún mi. Ṣé ni mo kàn run temperature. I'm serious now. Kò sí problem. Wo. Jẹ́ kí n tẹ̀ gist ẹ̀. Ó mọ̀ pé daddy àwọn Tọ́pẹ́. Ìyàwó wọn tún ti bímọ. I am telling you. Ọmọ mẹ́sàn-án. No. Mo ti sọ fún wọn. Mo èdè nemi wọn báyìí mo sọ fún mi Tọ́pẹ́. Kàn lọ fètò sọ́mọ bíbí. Ó wrong. In this age and time, you can imagine. Ó mọ̀ pé chicken náà pàṣà. Ọlọ́run ló ra màlúù. Like. Ó dẹ̀ jẹ́rìí òun Kunle now. He kept on complaining. Ó sú everybody. Ọlọ́run. Ojo tẹ̀ tí wọ́n ṣe pa máa bá rí ṣe ló ká tent wọn lọ. I swear. Mo serious. Now. Oh no, baby. Ṣé o wá sọ pé o enjoy gist tí mo fún ẹ. Wo ti miss gan o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni now. Kò tí pé 3 hours, 2 hours 50 something minutes láwa now. Amanda, what in the world is this? Cartoon. Cartoon. And you are enjoying this? Who you are disturbing me? Watch it while I enjoy it, my worry. Kí ló dé? I need to talk to you. Now? Yep. No, ja we late now. No, I need to talk to you like right now. It's about Hadiza. Ṣé inú now, má ṣe bẹ́ẹ̀ now. Kí ló mọ igangan ṣe fún ẹ? Mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ sọ anything. I don't want to talk about it. I don't want to talk about anything that has to do with Hadiza. Amanda, ọkùnrin ti le jù. Ọkùnrin ó ti le jù. Mo ti sọ fún ẹ. Ṣèyí, mo ti sọ fún ẹ. Ó dẹ̀ ń tẹnu mọ́. I don't want to talk about anything that has to do with Hadiza. Gbẹ́nu kúrò ńbẹ̀ náà, ó ti ní mi lára, mi ò dẹ̀ fẹ́ kanra mọ́ ẹ. But kí ló mọ igangan ṣe fún ẹ? Come here, I'm talking to you. Sit down. Amanda, kí gangan ló ṣe fún ẹ tó fi fẹ́ rí mi mọ́ látàn? Ṣèyí, gbẹ́nu kúrò ńbẹ̀. I don't want to talk about it. Is that a big deal? Yeah, who's there? Oh, Hadiza.
ló ti ń bọ̀? Etí ń dùn. Mo níbo ló ti ń bọ̀? Ó fẹ́ joyè ọmọ onírìnkùnrin. Ọmọ Sanlé, Démọ́lá mò ń wí fún ọ. Mò ń wí fún ọ. Má joyè ọmọ tàbí ti bàbá ẹ. Démọ́lá. Kí ló dé? Amúni ń jẹ́ amúni. Ọlọ́pàá èwo ń tèpè. Ṣé èmi ni ọmọ ta? Mo ń bi ọ́ léèrè ní ìyá Démọ́lá. Ṣé èmi lọ́mọ ta? Ọmọ ilé ní tẹ́lẹ̀. Ọmọbìnrin yìí, má jẹ́ ó ṣe mí sí ọ lónìí o. Kí ni? Má jẹ́ ó ṣe mí sí ọ lónìí o. Kí ni? Ṣé mi ló ń sọ̀rọ̀ dáadáa tó ń pè lọ́mọ ta? Kí ni? Kí ló ṣe? Kí ló ṣe? Akíìmù kí ló ṣe? Ṣó fẹ́ ṣe ju bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ ni? Kí ló ṣe? Nǹkan tó bá fẹ́ ṣe kó ṣe. Kí ló ṣe? Èmi ló ń kọ́wọ́ lọ fẹ́ fọwọ́ gbọ́. Lumi. Ó kú ṣẹ̀ṣẹ̀ Lumi. Ọmọbìnrin yìí, má jẹ́ ń sí ọ báṣubàṣu. Ṣé èmi ló ń pè lọ́mọ ta? Owó òta tó ń pariwo yìí, mo ń fún ẹ, ó sì ń jẹ. Gbogbo igbá rẹ ṣé bó ṣe rí tẹ́lẹ̀ ni? Ó yọ, èló lówó rẹ gangan nínú owó tí ń bẹ lẹ́yìn. Kò sí nǹkan tẹ́ sọ bẹ́ẹ̀ ni obìnrin ó sì sọ náà nù. Kódà kéèyàn fi gbogbo ilé ayé kéèyàn fi ṣe nǹkan fún kéèyàn para rẹ̀ nítorí yín kò tó nǹkan náà lẹ́ẹ̀ máa sọ. Wọ́n á máa jẹ́ kí n sọ fún ọ. Fi mí díwọ̀n o. Akíìmù mò ń wí fún o. Mo ń wí fún ọ wípé pé mi àti ẹ bá ti ń jà má máa dáhùn kan àwọn ẹbí mi mọ́ o. Mo ń wí fún ọ èwo gan-an ló sunwọ̀n tó náà wẹ́bí. Èmi ọmọ sánsan orí ọmọ tán sọ tán abẹ́ẹ̀rí ni èmi ni wọ́n sọ̀rọ̀ èmi tí obìnrin kò lọ́nà báyìí tó bú ẹkún gbà pé bébí ọba àjọkẹ́ ni kó jálẹ̀ yìí èmi tó yẹ pé n ò kúrú n ò ga orí mo ṣe rí mo dúdú kì í ṣe pé mi ti máa ń lo àwọn ẹsẹ̀ kọ́ńtà tí wọ́n fi bóra yìí lọ ẹsẹ̀ kọ́ńtà kan tó sọ pé kára mi ó tó dé kódà tó bá wù mí mo lè má lò para owó jẹ́ sọ kí ọmọbìnrin sórí tí n bá mú ọ wọ́n lù ọ bí ìgbà tó ń yàn lù. Ó lè ṣe nǹkan kan Akíìmù. Èmi ni wọ́n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ó lè ṣe nǹkan kan. Ó gbóòórùn ara rẹ̀. Ó lè ṣe nǹkan kan Akíìmù. Kí ló ṣe rẹ̀? Kí ni? Mo ìjẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ọ. Báwo ló ṣe jẹ́? Sẹ́mi wo ọ̀rọ̀ rẹ ti yé mi. Kí ló yé ọ? Ọ̀rọ̀ rẹ ti yé mi. Kí ló yé ọ? Ọ̀rọ̀ rẹ ti yé mi. Kí ló yé ọ? Sórí bó ṣe wà yìí ó sunkún gbogbo eléyìí tó ń ṣe. Dókítà, èmo lára mi nǹkan tó bá wù mí ni mo lè fi ṣe. Bó mi ò bẹ́ẹ̀ jiyàn pé wọ́n kọ́ ló ní ara ẹ̀. But ẹ ò tẹ́lẹ̀ wà affected nìkan tí mò ń sọ. Future mi lè wà affected nìkan tí mò ń bá yín sọ dókítà. But tẹ́mi bá wà ní future wa o. Ẹ lè understand. Of course mi ò lè understand. Ẹni tó fi ẹ́ sínú ipò yìí ló lè understand situation. Mo dẹ̀ feel pé yẹ kó ti pè kẹ́yìn méjì ti jọ sọ and you plan for the future. No. Nurse Temi, what is the problem? Kí ló ṣẹlẹ̀? Mo ti admit àwọn oògùn tó ẹ̀kọ́ fún ọmọ yìí, but none seems to be working and her mom is very worried. She's not even moving at all, ma. Fine, let's go. Yes, ma. Alantere o. Ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n bẹ́ẹ̀ bàbá mi délé ẹ kí bàbá mi fún mi ẹ kí màmá mi fún mi ẹ kó dojú ọ̀la o ká tó fi pàdé ṣọmọ. Tó fi pàdé ṣọmọ. Aláǹtẹ̀rẹ̀
àgbáyé kan ló wà. The sun will rise, the moon will show. Kí la fẹ́ bọ́ lọ́rùn fà? It doesn't matter what I see. I will rise and chase my dream. Irú Ọlọ́run ni kò sí. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ìgbà yìí ò lọ bí òréré. Ayé yìí bí Okoto. Kwana. Not to pay won't come. Wọ́n náà ló jí ni mo ṣe fẹ́ máa múra ni. Mẹ́fàárọ̀. Akwai wani aiki wanda zan fara yi wa aiki na. Kuma ina ta neman risk assessment manager ban same ba. Abun yana mun mamaki Allah. Ìwọ kẹ̀, ṣé ìwọ tó jẹ́ pé inú gbádùn ló ti make owó ẹ̀, ṣé ọ̀rọ̀ body oil àti massage ni mo bá ẹ sọ? Jumai, ìgbà wo ni wo kì í have time of your life? Onírànì. Jumai, kin kira ni ki gaya min duk abin nan da safen nan. Nothing sensible. Oh, serious rara. Ó mà ti cut. Onírànì lọmọ Jumai yìí. Ibi tí mo ti ń ronú bí mo fẹ́ ṣiṣẹ́ ilé ń bá mi sọ̀rọ̀ kí ni. Báyé kí èèyàn máa ronú kò sí yẹ kí èèyàn máa ronú. Ìwádìí. I wonder how they all feel when they finally realize that you're alive. Surprise, I guess. Esther. Jọ̀ọ́, ṣèlérí fún mi pé o ní ever fi mí sílẹ̀ mọ́. Èmi, Esther, Leni, mo ṣèlérí fún ẹ pé It's your new neighbor.
you there? Are you okay? Just sorrow. So, ate mama po wanule anu wa okay. I'm just checking to be sure you're okay. Please say something. We're worried about you. At least I'm worried. Bóyá máa dẹ̀ padà wá check ẹ tí bá ti dé láti ibi iṣẹ́. Bóyá wàá fẹ́ sọ̀rọ̀ ńgbà yẹn. Àbí wàá ṣílẹ̀kùn. Ṣé kí n padà wá? Mo ti ń lọ o. Ó dàbọ̀. Okoto, Okoto. Démọ́lá, ṣé o sì? Ọmọ pẹ́lẹ̀ ti mọ́. Ó mọ̀, ó wá jókòó síbí. Ó ní lọ léwe. Dákun wọlé lọ fún mi. Ó lọ múra ní ìsìn. Múra nù. Ó nu. Nígbà bá sọ fún ẹjọ́ mọ kọ́ṣẹ́, kó kọ́ṣẹ́ kan, kókó àbí kó fojú sí àwọn nǹkan tá à ń ṣe sọ́ọ̀bù kó ṣe. Wọ́n ní irọ́ o. Sùkúù ni o, sùkúù ni o. Kó kàn tiẹ̀ kọ́ṣẹ́ kan. Wọ́n ní irọ́, sùkúù náà nù. Ilé ẹjọ́ ń fọ́ra yín lẹ́nu. Ẹjọ́ yín kọ́. Oúnjẹ tẹ́ ẹ mọ̀ jẹ náà nù. Ibi tẹ́ ẹ bá ti ń jẹun, níṣẹ́ lẹ́nu yóò mọ̀ ọdún wọ̀yọ̀wọ̀yọ̀. Èmi lẹ́nu mi ṣe wọ̀yọ̀wọ̀yọ̀. Mo ń fẹ́ tọ́ ẹnu mi ṣe wọ̀yọ̀wọ̀yọ̀ àbí? Àlọ́ ò lẹ́kọ̀ọ́. Àní òòdó gbẹ̀kọ́ lé yín, òòdó gba ẹ̀kọ́. Ẹ wo, àwọn ará ilé yín, àwọn yìí ń lọ dúró gbẹ̀kọ́. Tí wọ́n ṣe pé ó gbẹ̀kọ́ ni, ṣé ìwọ náà tó wọnú ọ̀rọ̀ tó sọ? Mo ń sọ̀rọ̀ mo lé òòdó gbẹ̀kọ́ tó ní àwọn ará ilé yín, mo ń sọ̀rọ̀ sí mi. Báwọn ará ilé tèmi, mi ò dó gbẹ̀kọ́. Sí orí rẹ̀ pé? Sí orí rẹ̀ pé sá? Bàbá Démọ́lá, dákun ó ṣàárọ̀ kùtùkùtù ìfẹ́ wàhálà o. Bó o bá dẹ̀ fẹ́ wàhálà, á jẹ́ pé o fẹ́ rí inú. Mo ò fẹ́ wàhálà. Ó ṣàárọ̀. Bo àlọ́ ò ní ronú. Ọpọlọ rẹ̀ dọ̀bálẹ̀. Ó gọ̀. Wàhálà ìlẹ́kọ̀ọ́ kankan yìí. Ò lẹ́kọ̀ọ́ òru. Ò ní inú tó ń rò láti gbì síbẹ̀ ò ní rárá. Sẹ́mi ló ń bá sọ̀rọ̀ tó ń sẹnu kiri tó ń sọ pé mi ó lè mi àgbẹ̀ tó lè mi sẹnu wọ̀tọ̀wọ̀tọ̀. Ọ̀rẹ́ ni tó lẹ́kọ̀ọ́. Ó ń bẹ lára rẹ̀. Ó ń ranù. Kò yẹ nírònú. Oúnjẹ náà ni kò ní ọbẹ̀ ò má ṣèjú kó ti lé aláṣepọ̀ lọ. Bàbá yóò máa ṣẹ̀gún sí ó ní ẹ wò pàdé mi nígbọ̀ kò sí ọbẹ̀ kó kàtí ẹ̀ kéèyàn rí pọ́ bẹ́ẹ̀ kí lójú rí kí wàá ní àǹfààní rẹ̀ kí láǹfààní rẹ̀ ó ní ọbẹ̀ ni gbogbo ọbẹ̀ ni nǹkan sí ọ̀rá rẹ̀ ó rí. Jọ dákun èló gan-an lówó rẹ tó ń filẹ̀ èló lówó rẹ gan-an tó ń filẹ̀ tó ń fi fẹ́ jẹ̀gúsí èyí tó dípọ̀. Jọ́ torí tọ́lọ́ àwọn kan ní fi àpò kan àbọ́lẹ̀ o nínú ilé o adé tí wọ́n ń ṣe fọkọ wọn ọbẹ̀ wèrè tó lóun ṣe ọbẹ̀ wọn náà ní gbogbo ẹ̀ lórí àánú rẹ̀ ò sì ṣe mí má jẹ́ ń tàn àwọn tí ó ṣe ọbẹ̀ gidi tí wọ́n ṣe bọ́bẹ̀ láàrin nínú ilé tí wọ́n ṣe tí gbogbo ẹ̀ dì. tójúbọlé ẹran onúrù ó ti ń tójúbọlé kiri ó ti mọ ẹ̀gúsí tó dì àtẹ̀yí tí ó dì àtolómi pàdé mi ń gùn pa ó ti ń jẹ ẹjọ́ rẹ kọ àánú rẹ ní sẹmí àánú rẹ ní sẹmí wo bó o bá ilé kó sọ́wọ́. má ṣàánú mi jọ́ torí tọ́lọ́ kí ló dé tó ṣàánú ara rẹ̀ kí ni títí tèmi àti ẹ tó fi máa fẹ́ ṣàánú má ṣàánú mi ṣàánú ara ẹ sunkún ara yín òbẹ́sẹ̀rẹ̀ tó ní ẹ̀yin náà sunkún ara yín bóbẹ́sẹ̀rẹ̀ ṣe kọ́nu sunkún ara rẹ̀ má sunkún mi má bàa sunkún.
Baba Demola. Sanu are. Baba Demola. Anu rẹ ni semi. Bó bá ilé kó sọ́wọ́ wọn mọ Kayamata. Wọ́n gbẹ̀mí rẹ ni anu rẹ ni semi ó sì lẹ́nìkan. Ó lẹ́nìkan ó lógún kan tí ń jókòó tì anu rẹ ni semi. Kí n tiẹ̀ jẹ́ n kó sọ́wọ́ àwọn ọmọ Kayamata. Jẹ́ kí n kó sí ọwọ́ wọn. Kí ni tiẹ̀? Àwọn ọmọ mi ń gbòòrò. Àwọn ọmọ tó jẹ́ pé tó bá yẹ pé onírònú ni ọmọ yìí pé obìnrin tí wọ́n ń bí nìsín lọ́sọ̀ọ́sí bí rúkọ lọ béèrè ọmọ pé obìnrin pọ̀ jọkùnrin lọ. Ìwọ ọmọ sí rárá á lè kó sèbè á máa sọ pé àwọn Titilayo ni òun ṣàánú mi. Má ṣàánú mi o. Tó bá ti dé tí nǹkan kan bá ṣe mí mọ́ kò kàn ọ́. Kò kàn ọ́. Bó bá ilé dé bó bá kéré ibú wọnú ilé ìdájú pa fún ọ. Wo jọ̀dá kan fúnjú pa. Kí n fúnjú pa. Lejú. Ìkàlà rẹ̀. Má rẹ́rìn. Ìkàlà rẹ̀. Uwaka. Akíbu ìkàlà rẹ̀. Kúdí wo dákun. Má rẹ́rìn. Tí tó bá ti ṣe mí tí mo ti gbé nǹkan wa nulẹ̀. Lejú. Jẹ́ ń ta àwọn ọ̀dọ̀ àwọn ọmọ Kayamata sáàjẹ̀ ń tọ̀dọ̀ Uwaka. Má rẹ́rìn. Lejú. Tí n bá ilé kálà rẹ̀. Fúnjú. Tí n bá ilé kálà rẹ̀. Àní o má rẹ́rìn. Ajá ni ó jókòó rẹ̀. Kọ̀ọ̀kan má rẹ́rìn. Lejú pa. Kálá. Uwaka. Uwaka. Wọ́n má rẹ́rìn. Dájú lórí ibú ìsáàbù níbi tó ti ní gbogbo ọbẹ̀ ló sọ kò sọ bẹ̀rẹ̀ rí lọ́sùn mú ẹran kọ́ máa ra ẹran tó yí wá ni kò ní ẹran tó rọ̀ láwà lọ ra yìí san kí n tó jẹ ọ̀kan tẹ́yìn yóò ti máa ro mí gbogbo nǹkan ó ní ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o ìwọ ni mo ní láyé àti lọ́run ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o bàbá you dey take care of me personally Jésù are you getting it bàbá o are you getting it Olúwa ìwọ ni mo ní láyé àti lọ́run ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o bàbá ládà o our Lord Jesus is the ládà torí bàbá gbé mi sórí bí gèlè Olúwa kò kí sì mi ṣeré Olúwa o Ọlọ́run tó ga jù lọ ìwọ ní màmá yìí títí láé àlàáfíà lọ fún yín àlàáfíà ní fún ẹ má ẹ má sá bí mo ṣe ń lọ ẹ̀mí mọ́ fi yé mi wípé ẹ ní àwọn ìlàkọjá kọ̀ọ̀kan zuze zalimo trabaye pokoli to parler anglais Olúwa ní kẹ́ ẹ tújú ká torí pé òun ti ṣẹ́gun ayé. Ẹ ṣé sá. Yes ma. Ẹ wá ẹ má ti lọ. Ǹjẹ́ ẹ ti bímọ mà? Rárá sá. O ṣé Jésù. O ṣé bàbá mi lọ́run. Ẹ ti lọ́kọ àbí àfẹ́sọ́nà? Rárá sá. Mo láwọn ẹ̀mí ò kí ń gbé mi láńdíkàpù sẹ́ dàrẹ́ẹ̀tì ni. Ẹ wo amúmirí ọmọkùnrin kan ní iwájú yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ yín ò gbẹ́bọ́? Bẹ́ẹ̀ ni kò gbé tútú ó ẹ ní láti yí padà ní. Yípadà kẹ̀. Kí ni mo ṣe? Mo máa lọ sí church náà. Ní tòótọ́ ni ẹ ń sìn nínú ara ǹjẹ́ ẹ̀yin ń sìn ní tẹ̀mí bí? Ẹ ní láti máa ṣe ìtọrẹ àánú. Kéde máa wo mo máa ṣètọrẹ àánú. Ìtọrẹ àánú yín ò tó ní
ẹ ní láti gbéra níbi ìtọrẹ àánú kí ìtọrẹ àánú yín kó lọ sókè sí. ṣó ti tán sà. Rárá o kò tí ì tán. Láàárọ̀ tẹ́ ẹ bá ti jí ẹ gbé omi bọ́kẹ̀tì kan síwájú ẹ wá máa ṣe àdúrà yìí sí pé Olúwa o bí o ṣe gbé river Niger pàdé river Benue bẹ́ẹ̀ ni kó o gbé mi pàdé eegun àmì ní wọ́ọ́rọ́wọ́ ẹ wá gbé lọ sínú bedroom ẹ wá lọ fi wẹ̀. Láàárọ̀. Láàárọ̀ àlàáfíà ní fún mi. Ẹ ṣé sà. Ládà 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 o. Wọ́n ti wà nínú. Ta ló wà ńbẹ̀ o? Ta ló wà ńbẹ̀ kó lọ́rùn ó ṣe kíá? Ọlọ́run mọ̀ ní jẹ́ kó dọ̀rùn ogun èpè. Démọ́lá látàárọ̀ òtí tó yàgbẹ́ ìtọ́nà. Ṣé Démọ́lá ló wà ńbẹ̀ ni? Kí ló wá sí látàárọ̀? Àbẹ́ ìgbọ̀rọ̀ ṣe máa ní kó má yàgbẹ́ ni. Ṣé máa ní kó má yàgbẹ́ ni? Kó ṣe kíá ní ìpè kó má yàgbẹ́ kó tètè jáde kó ṣe kíá kó dá lóhùn. Olólùmọ̀ tẹ́ ẹ dẹ́kun jẹ tẹ́ ẹ mọ̀ yàgbẹ́ bí ẹ ń rọ bínú ilé. Ìjọ ń torí tọ́lọ́ èmi kọ́ ni mo kó bá yín o. Èmi kọ́ ni mo ní kẹ́ má rí nǹkan gidi jẹ o. Àìrí nǹkan gidi jẹ yín náà òun ni ò jẹ́ gánlẹ̀ kẹ́ tó dàbí ènìyàn orí ọjà. Ìyá Démọ́lá. Kí ni? Ìyá Démọ́lá ṣé ilẹ̀ wa rí nǹkan gidi jẹ? Tó ṣe pé tí bàbá Démọ́lá bá ṣẹ̀ṣẹ̀ jáde ní ilé ìyàgbẹ́ báyìí kankan báyìí ló ṣojú tójú rẹ̀ ọ̀pẹ̀ bí ojú àmúgbó ṣé ilẹ̀ wa rí nǹkan gidi jẹ? Ẹ wo ọmọ mi sọ máa ń èmi rí nǹkan gidi jẹ o. Ó jọ lára yín ẹ̀dẹ̀ láìkì ìgbẹ́. Èmi alára àti rárá ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo máa ń yàgbẹ́ lọ́sẹ̀. Mo ti gbọ́. Ẹ ṣáà láìkì ìgbẹ́ àbí? Démọ́lá. Ẹ pariwo pẹ́ síbẹ̀. Tí ó bá yẹ ti jáde màá jálẹ̀kùn wọlé. Wọ́n bí yín dà ẹ ṣe kí ni? Níbo? Padà síbi. Ìyá Démọ́lá. Tó bá jábọ̀. Ìyá Démọ́lá. Tó bá jábọ̀. Sọ ti rí bẹ́ẹ̀. Ọ̀yà ẹ̀fọ́. Okoto, Okoto. Ọ̀gbẹ́ni máa padà jẹ bàtẹ yẹn. Sandra ẹ̀ máa padà jẹ. Ọmọ ẹsẹ̀ wa wọn olúwa àtàlẹ́ dúró tí bá gbọ́ ọ̀gbẹ́ni. Wọ́n wọ́n Oya dẹ́kun ọmọ ọmọ ìyá mi. Ó sórí rẹ̀. Ayé mi o, ẹlẹ́dàá mi, àwọn kí n dúró tí ẹ̀ bọ́kùn máa kó báyìí gbogbo gbà ní. Honda. 6-4. Olúwa ni o sì rẹ̀ Kọ́mídà kí ẹ̀ jọ. gbọ́rọ̀. Oya iṣẹ́ ẹja. Ó sórí rẹ̀ tí mo ti ẹ̀bà tó ìgbọ́ra fún mi. Ó sórí rẹ̀. Ọ̀gbẹ́ni kan dúró wèrè kálẹ̀ tó pèsè ẹ̀rẹ́ àrẹ ọmọ. Àlàyé lọ jókòó ẹ ni. 6-5. Wọ́n wá kí ló ṣẹlẹ̀ ọdún wa. Túwọ̀ wá. Mo tún tó ṣó wá mi. Àlàyé dàn tó fẹ́ dà. Kristi mo ní jíìsì fẹ́ mo ti gbàgbé tẹ́lẹ̀. Kí ni ẹ? Mo ní event kan tí mo ń lọ ní weekend yìí. Ọlọ́run. Sí àwọn ọmọ yunifásitì tí wọ́n organize. Èmi gan máa ṣe kí ni màá débẹ̀ máa gbéra. Màá jẹ́ kọ́ wọ́n pọ̀ pọ̀ ńlẹ̀. Mi ní ṣẹ́ra bí ọmọ secondary school. Màá ṣẹ́ra mi bí ọmọ 300 level. Ó yá. Dami ní sẹ́. Mo arrive. Mo ti ránṣọ tí mo fẹ́ wọ̀lẹ̀. Mo ti lọ rẹ́ǹtì wíìgì sílẹ̀. Weekend yìí wọ́n á gbà. Mo máa jẹ́ kọ́ mọ̀. Má gara wọ̀ bẹ́ẹ̀. Dami ní sẹ́. Wà á ti máa gbọ́. Ó ṣe bẹ́bí. Jẹ́ kọ́ mọ̀. I don't want that. Wọ́n dáràn. I don't want this. Back to back. This is what I want. Ìjà tí wọ́n máa bá mi blow ni màá tí wọ́n máa ní. Àmì ní jójó kí jó máa tó. Mi ilé wait. Àbí wàá gbé mi dání. Bẹ́ẹ̀ lọ sọ. Àti mo tẹ̀sí gbéra mọ́ látàyè mi tí wọ́n ti ń bẹ rojọ́. Ó yẹ kó lè ní máa mú ẹ dání. Tẹ̀ dúró ná. Ṣé bí weekend ló ń lọ fún party? Ṣóun ló ti wá ń plan ní midweek ń sìn ni? Mi ní plan. Ṣé kí n lọ fọ́ra mi jẹ́ ibi tí mo lọ? Èmi tí mo fẹ́ gara tí mo fẹ́ ṣe bí pé yẹ̀ sọmọ 300 level ní mi. Ní ọkọ̀ máa bá mi sọ fún mi ní hello. Don't talk to me like that. Ó wá ń bá mi sọ pé kí ni. Èèyàn máa plan ahead ni. Ó mọ̀ pé wọ́n ní pé téèyàn máa ń lọ ibì kan.
àbí téèyàn máa fẹ́ dàbí nǹkan kéèyàn máa múra sílẹ̀ pé kéèyàn máa ti oyè ẹ gbére nígbè kínní yẹn. Kọ̀ládá mi. ṣe ṣe bí kò fẹ́ serve me drink ṣe bẹ́ẹ̀ gbọ́wọ́ ẹ̀ sókè. Dìde. Ó dáràn ó kúrò yóò dáràn èmi dáràn. Mo trust ẹ ọ̀rẹ́ mi. Mo máa gara. Wàá gist mi tó bá ti dé. Of course. Wàá gist mi mi gist ẹ kẹ. Ọlọ́wọ́ ìdán. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́, ó yà ọ̀rẹ́. Lọ́wọ́ wa máa sí ẹjọ́. Àlàyé òjò ẹ má fi ọ̀rẹ́ bá jí gbóló sóúnjẹ ojú ẹ̀ láyọ̀. Má parẹ́ ló yà jẹ. Ẹjọ́ ẹ ti pọ̀ jù. Lọ́jọ́ kojọ́. Ó yà kó fún kó fún kó fún. Kò sí kankan mẹ́. Ó yá. Kò sí kankan mẹ́jọ. Kò sí kankan mẹ́jọ. Ó pọ̀ létí. Wà á ti máa gbọ́. Yẹ́lò play. Wà á ti wá ní tó tó ń bọ́ lọ́wọ́ ẹ̀. Ọ̀gbẹ́ni dájàre. Kò tẹ́ ẹ̀ kó mẹ́jọ. Ẹ ó sì lọ, ó lọ. Bàbá yẹn fẹ́ play. Bàbá ẹ̀ wò àbò síìkì ni àbò yìí èyí tó wà dà. Bẹ́ẹ̀ni. Àmọ̀ ya ilé ẹ̀ ó yẹ kó 300. Má tó jowó yẹn lò. 300. Má tó jowó yẹn lò. Má tó jowó yẹn lò. Ẹlẹ́dàá gbogbo yín ẹlẹ́dàá gbogbo yín mo fẹ́ dà yín o. Ẹ ti kọ́ fún dáàbì kíló. Ó wà nílẹ̀ ní ó wà nílẹ̀ lórí ẹ̀pẹ́ ní ó kó sílẹ̀ fún yín. Ó lọ́wọ́ ẹ̀dọ́ yín rè. Ó yà ń rè. Swap and love for swap. Dáyìí ló ń kàn náà farabalẹ̀ tó ń ṣe. Ọ̀yá ìṣẹ̀dá túwọ̀ wá. Go pepper you for body. Kò sí wàhálà. Ìṣẹ̀dá rẹ̀ ó sì lọ náà níṣẹ́. Máa gbá filẹ̀ wá. Wà á ti máa ṣe kí ni? Wà á ti máa gbọ́. Ó jẹ́ àjálẹ̀ tí a rẹ̀ kòkòrò lọ́dà. Ọlọ́run Mugabe, ó yá jọmọ. Àbíkó lè lé ó tẹ̀lé wádìí tẹ̀lé ní. Èsì náà ló mọ̀ pé olówó lẹ́wọ̀ bẹ́yẹn olówó lẹ́wọ̀ olówó lẹ́wọ̀. Má tó jọ̀wọ́ yẹn lù wá olówó lẹ́mọ̀. Yẹ́lò yá mi yọ̀ wá sùn máa fún ẹ. Ọgbẹ́ mi olówó lẹ́ o. Last card yẹn ló ti ṣe rẹ̀. Hello, sọ́kò ti jẹ́ mi lọ́wọ́ lánàá ẹ̀. Okoto, Okoto. Hello Toyin. Ki yi hankuri na daɗe ban kira ki tun ɗazun da kake kira ba. Ina yi ma mijina wani abu ne. Ya kike? Naji, ina nan. Me ya same ki? Muryarki yayi wani iri. Abin risk assessment manager wanda na gaya miki yana min mamaki. Risk me kenan? Jummai. Abin da na miki magana tun da zo baki ji ba. Amma yanzu nan na ce wai John Thomas jikinki yana rawa. Na Borno, haba Toyin, ina nuhewa wajen aiki kike. Mana, amma ni kadai ne ina jin Hausa. Ni da secretary na kawai muna nan. Zan maki magana. Okay. Yes, ma. File àwọn G-construct. Ah, really? Wọ́n ló ti set fún delivery. Oh. Yes, ma. Okay. Ó ṣé, ó lè máa lọ. Ọ̀gá. Nípa risk assessment manager tá ń wá. Mo ní kí n sọ fún yín pé mo mọ̀ yàn. Kí ló tó wá sọ̀rọ̀ látọjọ́ yìí? Nítorí bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ sí mi ni. Mi ìfẹ́ kó dàbẹ́ ni pé mo introduce family member mi. Ìyẹn ò mí náà. Tẹ́ni ẹ bá ti wà competent. He's very, very competent, ma. Bẹ́ẹ̀ ni. Dr. Hyacinth, uncle mi ni wọ́n. And wọ́n ti handle a very, very big project tí mo mọ̀ ń pa ẹ̀. Ó yẹ. Contact wọn kò jẹ́ kí n gbọ́ nǹkan tó bá ṣẹlẹ̀. Ẹ ṣé. All right. Ṣẹ̀rí láìfì ó bíntín gan o. Bíntín láyé. Mo ti rìn káàkiri ojú mi ti rí tó. Láyé àfọ́bà filẹ̀. Ṣé ẹ lè mọ̀ pé mo ti travel out rí? Wọ́n travel out? Bẹ́ẹ̀ni. Níbo ló lọ? Mo ti lọ London. Lọ London? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lè believe pé London, Ìbàdàn tóbi ju London lọ? Ìbàdàn táwa tóbi ju London lọ? Yes. Ọ̀gá mi Bẹ́tùkù sọ bẹ́ẹ̀ o. Ẹ̀jẹ̀ wọn burst brain ní. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin wọn lọ́hùn àwọn ló máa ń toast ọkùnrin fúnra wọn? Ṣé obìnrin máa ń toast ọkùnrin? Yes. Ọ̀gá mi Bẹ́tùkù sọ bẹ́ẹ̀. Wọ́n sọ. Ṣe sùúrù ẹ̀jẹ̀ tún gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn Native Americans wọn lọ́hùn wọn kì í ṣe òyìnbó? Ọ̀gá ẹ̀ tún ti sọ.
ọ̀gá ẹ̀ tún ti sọ bẹ́ẹ̀ olùsí olórí burúkú ọ̀gá ẹ̀ gbogbo ẹ̀ lọ́gá ẹ̀ sọ gbogbo nǹkan lọ́gá ẹ̀ mọ̀. ẹ ṣé mo máa ń parọ́ ní àdéhùn lọ́gá òkúrọ̀ olùsí ọ̀gá mi sọ bẹ́ẹ̀ ẹ̀yin nìkan lẹ lọ ẹ̀yin nìkan lẹ bọ́ta ẹ̀yin nìkan lẹ rí ta ẹ̀wọ̀n ní. ṣé ń gbọ́ gbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu ẹ sọ̀n jáde oníkàdàkàdà ògìndà kúkú ẹ̀ ọba ṣe lè ọ̀gá mi bẹ́ẹ̀ tí kú sọ ọ̀sọ̀tọ̀ wọn ọ̀gá mi bẹ́ẹ̀ tí kú sọ ẹ̀yin nìkan lẹ ń rí gbogbo ẹ̀ ní arínúwòde olùmọ̀ràn kan kí ló dé. ìyá Adémọ́lá ẹ ṣú ara yín o ẹ ṣú ọtí ni mo wá ń bẹ ẹ má sọ̀rọ̀ sí mi o ṣé mo fẹ́ ẹ má sọ fún mi pé mò ń parọ́ ni ẹ ṣú ara yín gan ni bí ṣe ń sọ fún yín o ẹ ṣú ara yín o. ààrẹ là ń bẹ sọ ẹlẹ́lẹ́yà òun dá kúkú torí ènìwà àti bẹ́tíkú létí yín ṣe nà bákan náà ọ̀gá mi bẹ́tíkú sọ bẹ́ẹ̀ wọ́n á máa sọ fún ẹ pé òun parọ́ ni nígbà tó bá lè dà kúkú ẹ̀ tó bá ṣe lè ó sọ bẹ́ẹ̀ tó bá ṣe lè wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀gá mi sọ pé wọ́n ní wọ́n pé. ọ̀gá ẹ̀ tún ti sọ olùsí. ẹ̀yin ẹ̀fínlẹ̀ tó bá jẹ́ pé wà. kí tiẹ̀ níná kí ni náà ṣé mo máa ń parọ́ ní ẹ̀yẹ sọ ọ̀gá mi bẹ́tíkú ṣé kàn sọ mo sọpọ́ sọ ni ṣé mo kàn sọ mo sọpọ́ sọ ni kí ló ṣẹlẹ̀ gan-an. ayé ṣe ọ. Hello, lọ́wọ́ mi. One print receipt in loan. 1.5. Okay. Okay. So my friend change 500. Keep the change. Ah, thank you, ma. Thank you so much, ma. Àbíkọ́ máa fọpọlọ tọrọ owó lọ́wọ́ kọ́sítọ́mà. Jọ, Táyọ̀, ṣé kò ṣe mi ló ń bá wí? Ṣé mo parọ́ mọ́ ẹ? Parọ́ mọ́ mi pé kí ni ṣé orí mi tí mo tọrọ owó lọ́wọ́ wọn ni? Èmi ò mọ̀ o. Ìgbà olórí mi tí mo tọrọ owó lọ́wọ́ wọn. Lábòsí òṣì. Wọ́n débi tán wọ́n láàmú òṣì mú. Òṣùpá, 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 alẹ́ o, òṣùpá inú alẹ́, òṣùpá, 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 alẹ́ o, òṣùpá. Ọjà máa bá ẹ lọ bí ọjà ọ̀run ọjọ́ bí ọjà ọ̀run ọjọ́ bí ọjà máa bá ẹ lọ bí mo lọ lówùúrọ̀ máa dé lálẹ́ ọ̀run ọjọ́ bí ọjà máa bá ẹ lọ òṣùpá mọ́rọ̀ iná alẹ́ ojú ọ̀run mọ́rọ̀ má bá ẹ lọ òṣùpá iná alẹ́ ọ̀run òjò bí ọjà má bá ẹ lọ. Pè yín tẹ́lẹ̀ náà. Mo try láti wà ní jàre. Mo try ni honestly. This place is so boring. Gbogbo nǹkan kan tiẹ̀ sú mi ni. Èmi nìkan nu ilé mo kàn ń dá ṣe gbogbo ẹ̀. Mo ń dá wọ kitchen, mo ń dá bọ́ síta, mo ń dá ṣe gbogbo ẹ̀. Ṣé ni gbogbo ilé gan kan wà dusty. Àǹtí mi mo miss Débọ́lá jàre. Mo miss ọkọ mi o. Mo miss ọkọ mi o. Olúwo orí mi mo miss ẹ̀ gan ni. In fact, side bed tèmi nìkan ló ń lọlẹ̀ báyìí. Stress yẹn gangan ni mo miss o. Stress yẹn in fact tó bá jẹ́ pé ó lè máa bọ́ sí kó jẹ́ pé kó wá fún mi ní double and triple of that stress mi ò mind rárá. Ọlọ́run ẹ mọ gbogbo eléyìí tí mo ṣe ń jókòó tí mo kàn ń wá nǹkan tí ò sọnù kiri má ti máa tẹ̀bà má ti máa rẹ̀fọ́ ó ti máa pè pé ebi ń pò òun kìíní kan ṣe òun o a ti fẹ́ frustrate life mi gbogbo ẹ̀ náà ni mo miss tó tọ́ mo mọ̀ pé lóyìnbó ló wà àti kí tún wà ní ó dẹ̀ lọ látijọ́ yìí ó lọ fámi abíyẹmí yàláró ṣé course náà wọ́n á ṣe tí ò tán látijọ́ yìí ni. Wo ṣe dandan gan ni kéèyàn kàwé ní ayé yìí ni kó pọ́n dandan náà tí wọ́n bá ti ka díẹ̀ ó ti tó díẹ̀ tó nù kò ní nǹkan wọ́n máa sọ fún kò ní gbọ́. Nù náà yín náà ṣàmọ̀ time difference yẹn o kò tiẹ̀ gbà wá láyè púpọ̀ jù
tó bá máa fi pè mí lálẹ́ tó bá máa fi sọ̀rọ̀ ordinary 6 hours ó lè ní yẹn kémi lọ sùn aago 2 òru ti lù tèmi bá máa pè láàárọ̀ sí i ó máa ní èmi ń disturb òun èmi ìjẹ́ kó òun sùn ṣé 6 hours ti wá pọ̀ jù ni gist èdè gan kò ní dúró gbọ́ tán tó fi máa complain. mo mọ̀ pé pásítọ̀ ní kí n bẹ̀rẹ̀ kí n máa ṣe láràárọ̀ but mo ní láti bẹ̀rẹ̀ lálẹ́ yìí ìjáfara léwu ok kò sí scarf má gbà bẹ́ẹ̀ olúwa o mo wá síwájú rẹ̀ ó ṣe first of all fún ìránṣẹ́ tẹ́ fi ránṣẹ́ sí mi ná number 1 number 2 ọlọ́run jọ bó ṣe fún Adam ní perfect partner títí ẹ̀ tó fún ní Eve no Eve wà ló jẹ́ kádàm jápò no ọlọ́run jọ dáríjì mi tẹ́ ń bẹ̀rẹ̀ game lórúkọ Jésù olúwa o bó ṣe gbé river Niger pàdé river Benue ọlọ́run ẹ̀mí mímọ́ o jẹ́ ń gbé ó yá gbé mi àtọkọ mi àti eégún ìhà tèmi gangan gbé wa pàdé ara wa omi yìí mo gbàdúrà ó ti di river Niger ó ti di river Benue ó ṣàn pàdé ara wọn pẹ̀lú ẹni tẹ́tí yan fún mi gangan ọkọ mi tó jẹ́ wípé ẹ wò ọlọ́run jọ fún mi lọ́kọ tèmi náà mo ti sú mi kí n máa gbọ́ gist fún mi lọ́kọ tèmi náà lórúkọ Jésù ọlọ́run ẹ̀mí mọ̀ bó ṣe gbé river Niger pàdé river Benue àtẹ̀mí àtọkọ mi bá ṣe bọ́tà báyìí gẹ́lẹ́ nígbà òun náà kó run into mi kájọ run into ara wa lórúkọ Jésù Olúwa tó gbàlà wa àmín wait ọlọ́run mo ti gbàgbé pé mo ò fẹ́ broke guy ọlọ́run jọ nínú gbogbo nǹkan tí mo sọ bá ṣe máa pàdé ara wa ọlọ́run jọ mo ò fẹ́ broke guy lórúkọ Jésù fún owó tó máa tọ́ ẹ pé wọ́n á fi tọ́jú mi wọ́n á fi tọ́jú àwọn ọmọ ní orúkọ Jésù mo ò fẹ́ broke guy o lórúkọ Jésù Olúwa tó gbàlà wa àmín oya don't slow down fire. Okoto. My guy, àwọn ìyá mi àṣírí lè jàre. Àwọn ọgbẹ́. Ọmọ ìyá mi jẹ́ kó mọ̀. Kò sí nǹkan fún mi. Don't play. Ma fọ́. Ó jàbọ̀. I no agree. Since where I dey lose for here. I just mo ti sọ̀rọ̀ mi kan. Forget am. Mo jẹ́ double six. Calm down. Àlàyé. Mo lè dá fún ya. Aláǹtẹ̀rẹ̀ o. Ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n.